lọ́wọ́ muslim pé ta ló sọ̀rọ̀ nípa prophet Muhammad yàtọ̀ sí ìwé Kùránì pé òun fara ẹ̀ gbé wa. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Brother wa yìí wọ́n béèrè ìbéèrè. Mo dẹ̀ mọ̀ pé ẹni tó bá béèrè ìbéèrè òun ló fẹ́ di ẹ̀ gbọ́. Ìbéèrè tí wọ́n béèrè ni pé ta ni ẹni tó sọ̀rọ̀ Muhammad àbí ìwé wo ló tọ́ka sí pé prophet kan ń bọ̀ yàtọ̀ sí ìwé tí Muhammad fúnra rẹ̀ gbé dání. So definitely òun fúnra rẹ̀ ló kọ tó sọ pé òun pera òun àbí kò sí wàhálà. Màá fún yín ní ìdáhùn sí ìbéèrè yẹn. Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ kọ́kọ́ sọ kí n tó lọ bẹ̀ ni pé Ọlọ́run tó dá gbogbo wa, ọba mọ̀nìmọ̀nì, ọba mọ̀yànmọ̀yàn, ọba tó mọ nǹkan tá a mọ̀, ọba tó gbọ́n ju gbogbo ọlọ́gbọ́n lọ. Mr. Àmọ̀jù tẹ́lẹ̀ ti gbọ́n jù, ẹ ti mọ gbogbo nǹkan jù. Ṣé ẹ̀yin mọ ìdí tí Ọlọ́run fi dá gbogbo èèyàn? Àbí kí ni ìyàtọ̀ láàrin àwọn èèyàn àtàwọn ẹranko àtàwọn áńgẹ́lì? Ìyàtọ̀ tó wà láàrin wa òun náà ni wípé a wà dynamic, gbogbo wa a ní ọpọlọ, a rórí bákan náà. Tí gbogbo wa bá sùn ta kọrí síbi kan náà, kí la fi yàtọ̀ sí ẹranko? Ìwọ máa ṣe Muslim, ẹlòmíì á ṣe Christian, ẹlòmíì á ṣe Jew, ẹlòmíì á ṣe ẹ̀sìn Ifá, ẹlòmíì á ṣe Ṣàngó, ẹlòmíì á ṣe Gúngún. Kódà kí Islam tó délẹ̀ Yorùbá láti bá pé gbogbo Yorùbá gun òṣẹ̀sìn kan náà. Kálukú ló lórìṣà tiẹ̀, kálukú ló ní tí wọ́n ń bọ, kálukú ló ní tí wọ́n ń tẹ̀lé. Ìwọ ṣe wá ń sìn yìí tí wàá máa bínú, kò sẹ́ni tó sọ fún ẹ pé kí gbogbo àjọ ṣe nǹkan kan náà. Ọ̀nà tọ́lọ́run bá ti fi kálukú mọ̀ kó máa ṣe dáadáa lọ́nà yẹn. Ọ̀nà táwa mọ̀ rè. Àmọ́ kọ́jọ́ tó lọ jẹ́ ń dáhùn béèrè ẹ. Lọ sínú ìwé Deuteronomy 18 verse 18. Inú ẹ̀ prophecy wà ń bẹ̀ wípé òjíṣẹ́ ń bọ̀. Jẹ́ n kà. Ó ní, I will raise up for them a prophet like from among their brothers, and I will put my words in his mouth, and he shall speak to them all that I command him. Kò ní dá ọ̀rọ̀ sọ àfi nǹkan tí n bá sọ fún. Òjíṣẹ́ yẹn táwa ni àmọ́, wọ́n ló ń bọ̀ ní àmọ́. Kò wá dé títí tí John the Baptist fi wà. Ìgbà tí John the Baptist wà, lọ wọnú ìwé John chapter 1 verse 19 to 21. Ìgbà tí àwọn Jewish leaders tí wọ́n rán àwọn priest àtàwọn Levites tí wọ́n rán lọ bá John the Baptist pé ẹni tó ń ṣe baptism fáwọn èèyàn yìí ẹ lọ bí ta ni? Ṣóhun ni Messiah tá à ń retí ni? Àbóhun ni Elijah? Àbóhun ni prophet náà? Kí ló sọ? Ó ní no. Because kò kí ń ṣe prophet yẹn. Táwa ni prophet yẹn, ó ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam.